ẹ ǹlẹ́ ńlẹ́ alára ìjì ọ̀sá ọmọ amúninkàndọ́gbọ̀n agogo mo kí gbogbo yín lé ajé rọmọ ògbójúkọ̀rọ̀ jàjálẹ̀ gbogbo wàràǹgbọ́ àmọ́ta èdè pátá gbogbo baálé gbogbo oníjòyè gbogbo ẹ̀yin ọ̀tọ̀kù lóòlù gbogbo ẹ̀yin ọba aládé wa gbogbo ẹ̀yin ìjòyè abàkún lọ́rùn akandọ́ra agogo náà ló kọ́ mi o mo kí ní gbogbo ilékílé lẹ̀kílẹ̀ níbikíbi táfẹ́fẹ́ kínní ìfẹ́ dé lónìí níbikíbi bóyá láǹfààní láti máa gbọ́ mi àbẹ́ láǹfààní láti máa wò mí mo kọ́kọ́ gbàdúrà wípé àánú Olódùmarè ò ní fi wá sílẹ̀ àní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ àní rí wàhálà o àní rí dààmú bíbí bá ń bọ̀ níwájú àní bá bí bá ń bọ̀ lẹ́yìn kò ní lé wa bá láṣẹ Èdùmàrè ẹ̀mí wa tó jọ̀ wọ́n tàbí tí ń jọ̀ wọ́n lọ́wọ́ ni yóò padà jọ̀pọ̀ láṣẹ Èdùmàrè orílẹ̀-èdè yìí ó dùn yóò ṣe é gbé fún gbogbo wa ìdí ni pé bí lu odò tó de òrójú kó síbi tá a ti rọmọ tálákà tí ó ròde ẹmu o ẹni ọlá yìí ó da ó ní kankan ni ó jẹ́ àáfàá tó ní yóò mú ọmọ rẹ̀ ò ní jẹ tíra ìrọ̀rùn ogi náà ní ìrọ̀rùn ẹyẹ ìlú yìí ó dùn ìlú yìí ó dẹ̀ gbẹ̀dẹ̀ ní dẹkókò lágbàlá yóò sùn wá bọ̀ lágbára Ọlọ́run àárí jẹ́ nú ẹ̀ àárí mú nú ẹ̀ àárí ná nú ẹ̀ àárí lò ń bẹ̀ oríire ọ̀kárí gbogbo wa láṣẹ Èdùmàrè well à ń tẹ́tù fàájà ò sí ń bẹ̀ mọ́ àtẹ̀mí àtẹ̀yìn tí mo ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà kì í ṣe pé káyẹ̀ṣẹ̀ mọ́ fẹ̀gbẹ́ ẹnu sọ̀rọ̀ fúnra wa sákátá pàrà làgbà sétọ́ bí bá ti ń yí láàyè jù ó ti lọ́wọ́ kan àmúdi ni jẹ́jẹ́ ní mo ní purọ́ ọ̀nà fún òní gbòǹgbò ìlú ọ̀fararọ ìlú kan bí ìbò ibi ń pa wá ìyà ń jẹ wá ìṣẹ́ ń ṣẹ́ wa àṣẹ bíbóró ni yọ̀ wọ́n ó ti pọ̀n mẹ́rù kọ́ ìjọba tí ń bẹ lóde ọmọ ayé nira fún wa débi tí ò nira dé rí àmọ́ pé ràlẹ̀ràlẹ̀ la ti ń rí sẹ́yìn àmọ́ wípé preamble ní àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sí wa sẹ́yìn àṣé àǹfẹ̀ràn jẹ̀kọ́ ni ńgbà tá à ń pariwo pé ìjọba Buhari le koko ìjọba Buhari ọ̀dà ìjọba yìí ti le jù nǹkan wọ́n jù 6,000 ni wọ́n bá ráìsì 21,000 lọ́dà 36,000 lọ́dà 40,000 lọ́dà ní ìsìn kí wàá làwọn arí sọ ńgbà tápò ìrẹsì di 80,000 naira àpò ìrẹsì di 80,000 naira ibi tó bá ti less ni wọ́n ń tà ní 78,000-79,000 kí wàá ní ìyàtọ̀ nù aṣírò àtàlàdé àti 78 àti 79 àti 80,000 tó bá rà ní 80,000 naira ibi tó ti gbedele lè má jìnnà o lè má kọjá tó fọ̀n lérí o lè má kọjá tó fọ̀n tẹ́yìn méjì ọ̀fà lọ́wọ́ ibi tó ti rírà ní 78,000 naira èèlò lọ́kadà tí ọ̀bọ̀ gbé délé èló ni kẹ̀kẹ́ napep tí ó gbé èló mọ́tò tó wọ̀ tí ó gbé délé gbogbo àwọn nǹkan yìí ló wà nínú òdiwọ̀n now epo tí wàá wọ́n kọjá ntẹ èèyàn lè fẹnu sọ well ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ láti sọ nípa epo wípé ìjọba àpapọ̀ làwọn kọ́ làwọn instruct NNPC láti fún wa ní new price that is 890 wọ́n sọ pé NNPC ta 855 naira wọ́n ta fún àwọn mákẹ́tà wà tà ní 897,000 naira ìrànṣòwò ní jèrè gbàtà àwọn mákẹ́tà bá tà ní 897,000 naira ṣe tó nílé epo ṣe 897,000 naira lóun náà ta àbí 900 ní yóò ta àwọn wá ń ta ní 1,000 naira 1,100 1,150 naira 1,200 1,300 naira. now ntọ́ wa mú kàyéfì wá àbí tó mú bẹ̀rù wá ń bẹ̀ ò ní wípé àkọ́kọ́ gbogbo ẹni ó fẹ́ rìnrìn àjò ni wọ́n ti ṣẹ́ra ró tí ò bá wà too important láti lọ torí pé bó o bá yàpò ẹ̀ wò níbi tó wọ̀ ní 1,000 tẹ́lẹ̀ tí wọ́n ló ti di 2,000 àbó ti di 2,500 àbó ti di 3,000 ó yàpò ẹ̀ wò ká tó lọ ká tó bọ̀ ìyẹn ó gbé sórí òdiwọ̀n ilé tó bá àyàn lọ́kàn jẹ́ ń bẹ̀ ni wípé minimum wage kò tó bọ́mú ìjọba ẹ̀sẹ̀ fọwọ́ sí 70,000 naira páwọn san 70,000 naira wọn ò tí ì bẹ̀rẹ̀ sí máa san káwá pé wọ́n san 70,000 naira ní ìsín kí lẹ fẹ́ fi jẹ kí lẹ fẹ́ fi rà kí lẹ fẹ́ fi ṣe 70,000 naira ò sára po ráìsì kan ẹni tí dẹ̀ ń ṣe tí ó gba 70,000 naira ó ti gbọ́dọ̀ ní fámìlì ìyẹn ṣú ọ̀dájú
ẹni tí ń ṣiṣẹ́ òun tí ó gba minimum wage 70,000 naira ó ti ní family bó bá jẹ́ obìnrin ó ti lọ́kọ ó ti láwọn ọmọ bó bá jẹ́ ọkùnrin ó ti níyàwó ó ti láwọn ọmọ 70,000 naira nínú ilé tí wọ́n ti gbé jẹ́ mẹ́rin because ká sọ pé èèyàn manage ọmọ bíbí yóò sábìmọ méjì bí èèyàn bá manage títí yóò bí mẹ́ta bí èèyàn bá manage títí yóò bí mẹ́rin ọmọ mẹ́rin ọ̀pọ̀ jù fẹ́ dá kan lóòótọ́ ayélujá yé ọ̀làjú táwọn kan ń ṣèpinnu díà ká má bí kọjá méjì díà bàbá ti bí ẹyọ kan àti kò lágàn well àwọn òbí wa tí wọ́n bímọ púpọ̀ ní tí wọ́n máa ń sọ ńgbà yẹn ni wípé kò sẹ́ni tó ọmọ tí sìn yàn irú ẹ̀ ò sí mọ́ láyé ìsìn àwa tá a ń bímọ láyé ìsìn àti pe ọpọlọ wa padà àti pe làákàyè wa padà wípé ọmọ kankan sèèyàn kan gbàdógóje gbogbo ẹ̀ wọ́ọ̀kì so ilé làwò ká tó sọmọ lórúkọ àpò làwò lásìkò yìí kó tó di pé èèyàn ò bímọ ní tí mo gbìyànjú àti sọ ni wípé àwọn nǹkan kan ń pè wá sákìyèsí fúnra wọ́n jẹ́ ká máa súnra kì fúnra lára wa but unfortunately ìgbésí ayé wa ò depend lé àwa gangan ìjọba ní control ayé wa ìgbà tí ìjọba bá lè sọ bí ta fẹ́ rìn sí iye aago tá a gbọ́dọ̀ rìn ní ta gbọ́dọ̀ ní lọ́wọ́ bá a bá fẹ́ rìn bọ́ bá fẹ́ wọ mọ́tò bọ́ bá fẹ́ gun mọ́tò bọ́ bá fẹ́ wa mọ́tò ní ìsìn wọn á lọ gbọ́dọ̀ ní particulars o gbọ́dọ̀ ní license bọ́ fẹ́ rìn àjò o gbọ́dọ̀ ní passport lélẹ̀ tó túmọ̀ sí pé ìjọba ti fún àǹgbèdéke wọ́n ti control ayé wa dé àkókò kan bọ́ bá fẹ́ lona ẹ̀lẹ́tíríkì ó sanwó bọ́ bá ní mítà ó ní prepaid bọ́ bá ní prepaid dandan ni kó ra káàdì sórí ẹ̀ lélẹ̀ tó túmọ̀ sí pé kò sí nǹkan rọrùn kankan fún wa inflation lórí tàrífù iná electricity inflation lórí epo owó tá a wá ń gbà ní sálárì òun wá jẹ́ bẹ́ńbẹ́ èrè tá à ń rí lórí ọjà òun jẹ́ tíntín ó wá dàbí ọta bárẹ̀lì ibi tó wọ́n ń gbà wọlé kéré ibi tí ń bá jáde wá fẹ̀ ìjọ́ wò la wá fẹ́ gbélé ayé pẹ̀lú ìsinmi à ń jí jáde lóòótọ́ aago mẹ́rin àbọ̀ àwọn èèyàn kan ti jí wọ́n ti bẹ̀rẹ̀ sí í múra torí pé ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ jìn ọ̀nà àti jẹ́ ọ̀nà ọ̀run ni àti jẹ́ ọ̀nà ọ̀run ni náà ẹ̀ tó jí láago márùn-ún tọ́mọ̀nà bí iṣẹ́ pọ̀n torí ó dọ̀pù tí ó bá lọ́nà torí ọ̀nà bí iṣẹ́ tó jìn kó tó wọlé aago mẹ́wàá kó tó sùn aago 11 ó tún fẹ́ jí láago márùn-ún ǹjọ́ wo lẹ̀mí wá fẹ́ gùn ọ̀nà wo lẹ̀mí ó gbà gùn kí là wà jẹ gangan tẹ́mi òfin ní tètè bọ́ náà bọ́ bá jẹ́ pé gbogbo alọ́kárí wa ìbá dùn ó dọjọ́ tí àwọn tí wọ́n ń ṣèjọba lé wa lórí tàbáwọn olóṣèlú wa táwọn náà bá bẹ̀rẹ̀ sí ní gba minimum wage ìgbà náà nínú wa ó tó dùn wípé orílẹ̀-èdè Nàìjíríà ṣetán láti dáa kì í ṣe ìgbà tí wọ́n ya 160 million naira fúnra wọn láti ra mọ́tò láti gun mọ́tò tí kì í ṣe wípé wọn ò rówó rà wọn lówó láti gun mọ́tò wọn fúnra lára wọn tẹ́lẹ̀ ọ̀pọ̀ nínú wọn tó lọ House of Representatives ó sá ní mọ́tò tí ń gùn ẹni tí ò ní mọ́tò tí ò lówó dáàyè kan kò lè díje fún ipò House of Rep members kò lè lọ ẹni tí ò lówó dé àyè kan kò lè dìbò fún Senate kó wọlé síbẹ̀ ṣùgbọ́n torí pé wọ́n jọmọ ìjẹbẹ̀rí tí wàbí àyà Ọlọ́run ṣe wọ́n lójú ọ̀rọ̀ lárí tí sọmọ ẹ̀ lọ́lá níyọnu because majority wọn ẹni ìṣẹ́ ni wọ́n ti ọ̀rọ̀ kì í wò dàgbà wọ́n jẹ́ oyé wa wípé bí ìṣẹ́ ṣe sí àwa níṣẹ́ ṣe sí àwọn náà ṣùgbọ́n torí pé wọ́n wá jẹ́ ẹni tí ò mórí Ọlọ́run wọn ò rántí wípé torí wa làwọn ṣe lọ síbẹ̀ ní tí wọ́n sọ fún aká tó dìbò fún wọn ni pé torí àwa làwọn ṣe ń lọ o kò sí méjì táwọn fẹ́ lọ ṣe ń bẹ̀ àwọn fẹ́ lọ sojú wa ní níta bá fẹ́ ká sọ fáwọn but unfortunately ṣe lọ́dà bí ni pé tán bá ti jókòó sórí àga nínú ilé ìgbìmọ̀ gbogbo tí ẹ bá wọn sọ yóò fò lọ wọn ò ní rántí mọ́ ó di lẹ́yìn ọdún 3 wọn bá rántí pé àwọn tó fẹ́ padà lọ sínú ilé ìgbìmọ̀ wọn dà pé kò sí magic tó fẹ́ gbá wọn débẹ̀ àfi tẹ́ ẹ bá dìbò fún àwọn lẹ́yìn ìgbà náà ni wọ́n máa nice lẹ́yìn ìgbà náà ni ìwà wọn máa dáa ìgbà náà ni wọ́n ẹ̀sẹ̀ mọ́ padà wálé díẹ̀díẹ̀ ìgbà náà ni wọ́n máa yẹ̀yìn lójú ní mówò ìgbà yẹn ni wọ́n máa wá nice sí ìgbà yẹn lẹ́ni tó fẹ́ ṣènáwó fún lówó ìgbà yẹn lẹ́ni tó bímọ wọn wá kíkú ewu ọmọ ìgbà yẹn. ọgbọ́n báyìí. kò já rárá.
ń bọ̀ lọ́gbọ̀dé. so clear báyìí ó ti clear báyìí. tèbó kọ́ tẹ̀ ok. ó wá jẹ́ ń tọ́ yà wá lẹ́nu pé wọn ò rántí pé torí wa làwọn ṣe lọ sílé ìgbìmọ̀ mọ́ ṣe ló dàbí ẹni pé tán bá ti débẹ̀ nǹkan kan ń bẹ nínú ilé ìgbìmọ̀ ọ̀hún tí máa ń jẹ́ kán gbàgbé àdéhùn until after 3 years tí wọ́n bá rántí pé àwọn tó ń padà lọ bẹ̀ gbà iná máa bẹ̀rẹ̀ sí ní náìsì sí wa ẹ̀ ń bímọ wọn wà kí ọkọ ewu ọmọ nínú tiẹ̀ náà máa dùn sìnkìn honorable wá kí mi my honorable ẹ ṣe gan o honorable wá nice honorable wá wà accommodating honorable wá mà kó yàn mọ́ra o látún ni wọ́n tún dọ̀rẹ́ wa gbọ́n bá rí wa nílé ẹmu wọ́n jókòó tì wá ẹ̀ nímọ̀ pé advice session ni wọ́n wà gbọ́n bá rí wa níbi tá a ti ń dín kàrà wọ́n ra kàrà fún yín ra kókó fún yín ẹjọ́ mọ̀ mú ẹjọ́ mọ̀ fàmọ́ra yín lọ́wọ́ lẹ́mọ̀ pé honorable wá nice o ọ̀nà tó jìn ní ọ̀jẹ́ ká mọ̀ pọ́n nice o kò sẹ́ni tí wọn ò lè bá jẹun kò sẹ́ni tí wọn ò lè gbọ́ tí mo lọ́wọ́ ẹ̀ advice session ni wọ́n wà very very unfortunate ń pé majority wa nínú wa àláròjinlẹ̀ lébele ṣe lọ́mọ ń dàbí ẹni wípé tí nǹkan bá ń ṣe wá nìkan la mọ̀ ń mọ̀ bọ́n bá ti dé bí ẹni pé wọ́n lóògùn wá bá wa ni bá ti fún lábọ̀ ráìsì bíi mélòó kan tán fún làǹkàrà ọ̀pá mẹ́ta tán fi 5,000 naira sí lórí wàhálà ilé ayé ti tán ìṣòro yín ti dópin ẹ tún dìbò fún wọn ẹ tún wá jẹ̀rẹ̀ ẹ̀ fún another 4 years bí ẹ ṣe ń balẹ̀ ayé yín yí láti bẹ̀rẹ̀ nìyẹn lára yín ló sún adébi tá a dé yìí well mo ti sọ kinní kan sẹ́yìn wípé tíjọba ti ń bẹ lóde yìí tó bá ti disappoint wa àní trust ìjọba kankan mọ́ reality dẹ̀ ni mo sọ àní ṣe kíni àní trust anybody and again èmi ò rí mẹ́sáyà tá a tún dúró dè àtisídẹ́ǹtì ni asọ́pá máa ń wò mọ́ èèyàn lára kí lẹ́ni yẹn ṣe tẹ́lẹ̀ bó lẹ́ni yẹn ti ń bọ̀ báwo ló ṣe perform sí ń bẹ̀ oríṣiríṣi nǹkan tá a la ò mọ́ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lára nìyẹn but ó wá jẹ́ nǹkan tó yà wá lẹ́nu pé ìjọba Bọ́lá Ahmed Tinubu tá a rò pé ó máa better ó ti wá for now ọwọ́ sí ju ìjọba Buhari lọ ó wà very very surprising well àti lè condemn Bọ́lá Ahmed Tinubu entirely àti lè sọ pé ìjọba ẹ̀ lọ worst as at now ìjọba ẹ̀ lọ worst ọwọ́ sí ti Jonathan ọwọ́ sí ti Buhari ọwọ́ sí ti anybody ó dọjọ́ òkúrè kágbé tó yin rẹ̀ lágbẹ̀ẹ́ bá a bá ní Bọ́lá Ahmed Tinubu ní policies tó implement ó láwọn nǹkan kan tó ń gbé ṣe tó jẹ́ pé kò tí ì hàn jáde tó jẹ́ pé kò tí ì materialize tá a wá ń retí pé ókè láàrin ọdún méjì yóò materialize láàrin ọdún kan yóò materialize ọdún mẹ́ta kó tó materialize everybody mọ̀ wípé bí ẹ̀dá bá fẹ́ sọ̀gbìn àákò ń bẹ fún wa láti sanko àákò ń bẹ fún wa láti kogi àákò ń bẹ fún wa láti gbá oko tá a sanjọ láti finá sí i àákò ń bẹ fún wa láti sọ̀gbìn àákò ń bẹ fún wa láti roko mọ́ ká tó mọ retí láti kórè ẹ̀já gbà pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àkókò yìí rí fún Bọ́lá Ahmed Tinubu bàbá wa ń sọ̀rọ̀ nípa rẹ̀ ká má gbàgbé wípé etí kan ò yẹ rí ẹsẹ̀ kan ò yẹ nà ìbàdí kan ò lè jòkó lẹ́ní lélẹ̀ tó túmọ̀ sí pé ààrẹ nìkan kọ́ ní bẹ nílé ìjọba àwọn èèyàn kan ní bẹ nípínlẹ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa central kí là ń sọ nípa state kí làwọn gómìnà wa ń ṣe tí n tọ́ yẹ káwọn náà ò ṣe ni wọ́n ń ṣe owó wa tí wọ́n gbà bó ni wọ́n ṣe ń ná gbogbo àwọn nǹkan yìí wà very very at stake tọ́dẹ̀ yẹ ká ní àròjinlẹ̀ tó gúnmọ́ lé lórí now ntógbèmí wá ni pé àwọn ọmọ wa ti múra láti wọlé sílé ẹ̀kọ́ padà bí wọ́n ṣe wá múra wọn mi ò ní parọ́ fún ọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àyà àwa tá a jẹ́ òbí làyà wa ń já ẹ̀rù wa ń bà wá now owó iléèwé ó lè má léwó sí i ṣùgbọ́n mi ò sọ wípé kò ní léwó sí i especially àwọn ọmọ wa tó wà ní private schools Yorùbá ní ntẹ̀yàn bá rà ní yọ́tà àwọn tó ní iléèwé àwọn náà gbé lérí gègé pé gbogbo nǹkan ti wọ́n because lórílẹ̀‐èdè Nàìjíríà epo ni ìgbésí ayé wa rọ̀gbọ̀kú lé lórí tépo bá ti wọ́n gbogbo nǹkan máa wọ́n because tépo bá ti wọ́n
ọkọ̀ máa wọ́n ọ̀kadà ọ̀wọ́n láti ọ̀sẹ̀ yìí nìsín àwọn ibi tá à ń gbọ̀ ọ̀kadà 300 naira lọ ó ti di 500 naira ibi tá à ń gbọ̀ ọ̀kadà 200 naira ló ti di 400 naira ibi tá à ń wọ mọ́tò 150 200 ló ti di 400 naira ó ti di ×2 because iye táwọn náà ń ra epo làwọn náà máa bèèsì ọjà tí wọ́n fẹ́ fi tà lé lórí and lo and behold gbígbẹ tépo ọ̀hún ń gbẹ láìpẹ́ rárá ó tún jẹ́ nǹkan tí tó ń jáyàn láyà bàyàn lẹ́rù bẹ́ẹ̀ bá wò dáadáa ẹ̀rí pé ó ti tó bí ọjọ́ méjì mẹ́ta tí mo ti ṣètò hàn yín orí gègé ni because ìgbà tí ń bá rí epo 10,000 naira 8,000 naira 7,000 naira tó ń jó dànù just anyhow ìyẹn náà ó sunra kì láti tó èrò ara ẹ̀ pa now kí làwọn n tí ń bà wá lẹ́rù tí ń já wa láyà lórí pé àwọn ọmọ wa fẹ́ wọlé sílé ẹ̀kọ́ padà ìdùnnú òbí ló yẹ kó jẹ́ pé àwọn ọmọ fẹ́ wọlé lóòótọ́ kò sígbà tó yà lè sọ pé ọ̀dẹ̀ wá lọ́rùn rí ọkàn wa balẹ̀ rí ṣùgbọ́n léyìí ó légbà kan jọ̀rin lọ kí ni máa ń já wa lẹ́rù láyà náà ni pé báwọn ọmọ bá ti bẹ̀rẹ̀ léèwé ìnáwó tó ti bẹ̀rẹ̀ kí làwọn tí wọ́n ti lò kọjá tí wọn ò ní lè lò mọ́ because as at now first time ni wọ́n fẹ́ wọlé sí lélẹ̀ tó túmọ̀ sí pé àwọn ọmọ á fẹ́ promote kúrò ní kíláàsì kan bọ́ sí kíláàsì kan yàrá àkàwé tán máa bọ́ sí wọ́n nílò textbook fún wọ́n á nílò notebook míì fún wọ́n lè nílò uniform ńgbà míì wọ́n á nílò àwọ̀tẹ́lẹ̀ wọ́n nílò oríṣiríṣi nǹkan fún kíláàsì yẹn owó school fees kíláàsì yẹn tún lè ga ju ibi tán ti ń bọ̀ lọ gbogbo yẹn wà nílẹ̀ láàyè ọ̀tọ̀ tẹ́lẹ̀ ọmọ tó bá wá jẹ́ pé ilé ìwé ẹ̀ jìnnà bóyá wọ́n san bóyá school bus ló ń wọ̀ school bus ọ̀sán ní lo ìtọ̀ kò dẹ̀ ní lomi epo náà ni yóò lò epo tó ń lò yẹn àwọn náà máa géèjì náà ni wọ́n fi máa charge fún school bus mo ti gbọ́ toríṣiríṣi àwọn èèyàn sọ wípé ní táàmù ilé o àwọn ò ní àláò kọ́ máa àwọn ó lo school bus kó wọ school bus wọ́n mọ̀ fẹsẹ̀ rìn ni ibi táwọn bá lè mú wọn dé àwọn mú wọn dé tó bá jẹ́ pé àwọn náà dẹ̀ mọ́ fẹsẹ̀ ara wọn rìn lọ fúnra wọn because àwọn ò lè afford ẹ̀ ilé tí ò wá lo school bus nínú àwọn ọmọ wa ó ti láwọn ọ̀kadà tí ń gbé wọn lọ school tọ̀dọ̀ mi ń bẹ láàrin wọn ọ̀kadà ní ń gbé lọ sí school láàrin ọ̀sẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé lé òjìnà púpọ̀ sí school 2005 ní lọ́sẹ̀ kan èèlò làwa mọ̀ tí ọlọ́kadà sọ́dà nísìn so gbogbo àwọn nǹkan yẹn jẹ́ nǹkan tí ń bá yàn lẹ́rù tí ń já yàn láyà ìwé lásán ìwé ti gbówó sókè ìwé ti mọ páàkì 2A exercise book tí mo máa rà ní 500 naira wọ́n ti ń tà ní 35 or so or 4,000 naira ní bá rántí dáadáa so páàkì ẹyọ kan tá à ń rà ní 500 naira níbi ọdún mẹ́rin sẹ́yìn ó ti di 4,000 naira 3,500 njọ́ tán sọ fún mi sí láyà mi jápà àbí 2,500 dẹ̀ náà ta ni mi ti rántí so ńgbà tí ìwé lásán bá wọ́n how much more àwọn nǹkan míì lo and behold tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń pariwo pé ráìsì wọn 6,000 náà ń tẹ̀wà iye kan náà ń ta gàárì òye yé mi òye dẹ̀ yé ẹ̀yin náà wípé fún another new price yìí nǹkan tó máa gbówó lérí ju bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ àti wá ṣèyí sí bó láṣẹ ìrìn àjò ayé minimum wage 70,000 naira àwọn tí wọ́n ṣiṣẹ́ lé ìjọba tàbí tán iṣẹ́ lé aládàáni tàbí tán iṣẹ́ lọ́ndà èèyàn tán ń gba sálárì wọ́n pọ̀ jọjọ bó ní ká ṣe cope ìdí nìyí tá a fi ń bẹ́ẹ̀ ìjọba àpapọ̀ pé gbogbo ọgbọ́n tán bá mọ̀ kí wọ́n ta sí i láti bá wa rí sí ọ̀rọ̀ epo pẹtrólù tó wọ́n but òye yí àwa kan ń pé àti ẹ̀rù pa àti dé bus stop ibi tá à ń lọ I mean pé bóyá last price tá a máa san lórí epo òun náà láti dé yìí ó ṣeé ṣe kí wọ́n sọ pé preamble la ṣe ń rí ó sì máa wọ́n sí but wọ́n lè mọ́ àṣọ fún wa mọ́ pé iye price kan báyìí làwọn ò fi sí wọ́n kàn máa increase price epo just anyhow lẹ́yìn subsidy is gone tán tepo ní 400 plus tán dá padà sí 300 plus tó fi di 400 padà àsọ nǹkan kan wọn ò sọ nǹkan kan fún wa tó fi di 500 530 570 595 wọn ò sọ nǹkan kan tó fi di 600 6 kìíní kan 660 650 670 680 620 610 wọn ò sọ nǹkan kan tó fi di 700 tó fi lé 700 anybody ò wí nǹkan kan fún wa mọ́ wọn kúkú ti rí wa bẹ́ẹ̀ ọ̀rẹ́sẹ̀ wèrè òbú sóògùn ọlọ́gbọ́n èwo ló fẹ́ gbé tiẹ̀ kalẹ̀ ń gbọ́ orí sanmi ọ̀sángi
orígbàdá ọ̀gbá tọwọ́ ẹ̀ ọ̀rẹ́ ni eégún lé lọ òjì ló ń jẹjẹ ń dòòlù tó fẹ́ jèrè ará ọ̀run wọ́n ti rí wa bẹ́ẹ̀ wọ́n ti rí pa àgọ̀ bẹ́ẹ̀ wọ́n ti rí pé ìbínú wa kì í pẹ́ rárá eléyìí ge eléyìí ga eléyìí sẹ eléyìí ọ̀sẹ̀ igbádogóje èrò ọ̀wá wájà tá a bá ti bínú lẹ́ẹ̀kan tá a sọ̀rọ̀ ńjọ́ méjì ó ti tán àti gbàgbé ẹ wò ó kọ́lọ́njá máa rówó rà á ẹ wò ó kọ́lọ́ ń pèsè fún wa wàhálà ilé ayé tiwọn ni ẹ jẹ́ kán máa bá lọ bẹ́ẹ̀ ńlọ jẹ́ ká remain lójú kan bá a ṣe wà yìí táwọn tí wọ́n sì jọba lé wa lórí fi ní lọ́kàn wípé ìwọ̀nba táwọn bá lè ṣe làwọn ó ṣe wọ́n kú ti mọ̀ pé àní kú eré àwọn ọlọ́run ló dá wa bẹ́ẹ̀ ọlọ́run ló gọ̀ wá bẹ́ẹ̀ kí dẹ̀ ṣe páwa náà gọ̀ àwò wípé kò ságbára tá a fẹ́ sà kò sóògùn tá a fẹ́ sà kò sí nǹkan tá a fẹ́ ṣe fún wọn àwọn ọlọ́run gbé agbára àti àṣẹ lé lọ́wọ́ well kó tó di pé wọ́n tẹ̀síwájú wọ́n tọrọ ìṣẹ́jú méjì lọ́wọ́ yín ń tà ń jẹ kọ́là ń tà kì í sòwe tó ní gàrí lè pa ẹ̀jẹ̀ ń kọ́kọ́ jẹ́ ń tí mọ̀ ń tà náà ẹ̀jẹ̀ ń délé ìpò olówó ọjà. iṣẹ́ wọn dára wọ́n ta sọ́sọ́ wọn kárí ayé. MDT Clearing Freight and Logistics bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa cargo services wá dúró tán láti Nàìjíríà a ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe UK US Canada Asia lọ bẹ́ẹ̀ gàárì epo pupa ẹ̀gúsí ẹja gbígbẹ ìgbín irú àpọ̀n aṣọ ìlẹ̀kẹ̀ àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò tán síbẹ̀ MDT Clearing Services lékètéńté àṣẹ tó ń tẹ̀jọba tá a gbà ó ń mú àwọn èèyàn yàn wá láàyò láti port ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá professionalism wa kò lẹ́gbẹ́ MDT doorstep delivery service náà ò gbẹ́yìn níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín MDT tún bá ní ìrajà product sourcing ìyẹn ni pé à ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́ à sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó ní MDT Clearing Freight and Logistics akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos a sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá wa sọ̀rọ̀ 08182311480 àti 0912-907-4004. bákan náà ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto Canada please call +16472895364 website www.mdtfreights.com MDT Clearing Freight and Logistics assure delivery. mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ kàn sí iléeṣẹ́ Godwin ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa kà lálẹ́ ẹ má ka pépà mọ́ ẹ kàn sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúnkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè sciatica kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń wọ ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúnkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá apákan ara á máa tá ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù
ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi ni á tọ́jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. Ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n. Ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa. Ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ kàn sí wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti gbòǹkan mélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777. Ẹ bá wà l'Amẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni bó lè jẹ́ Port Harcourt ni bó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. Gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kàn sí wa ẹ máa mọ̀. Ẹlòmíì ọrùn àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ. Ẹlòmíì ìjẹ̀lẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide àwa máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló ń fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó dẹ̀ ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa determine irú egbògi tá a lè kẹ̀rà láti lè ṣe wa. Ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777. Iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Godwin, it can never be like Godwin. I used to tell you, health is something to be treasured. Ire o. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club Worldwide. Ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè, àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni. Àkàndá ọ̀rọ̀ Awikonko. Ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. Ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide. Ilé aláyọ̀ nílé wa. Ẹ̀rí lọ́kùn tàdátàdé. Ẹ̀fọ́ ló kú tí wọ́n ti wọ̀. Ògbólógbò àtàdókù tòun ti wùrà pa lọ́rùn. Lọ́dún bá fọ́ mi là. Lọ́dọ̀ tí wọ́n fi àtàkùn rẹ̀ láyé. Tí wọ́n fi ògèdè gbó rẹ̀ lọ́rùn. Ó ní ìyẹn ó ní mo gbọ́. Ó ní gbígbọ́ tí mo gbọ́. Wọ́n lórí mi ní òjẹ́ jẹ́ wọn. Ibi tójú rí. Àyà mi ní ògbé. Ẹnu ọ̀gbọ́dọ̀ sọ lọ wà yìí o.
ẹ káàbọ̀ padà àánú Olódùmarè ò ní fi sílẹ̀ ẹ ṣí ẹ kú sùúrù ẹ kú àfaradà àmọ́ gbà bẹ́ẹ̀ fúnra wa náà ni ìgbín orí mi jẹ́ mọ́tọ́ bẹ́ẹ̀ ni bòjí ńlá òrìbí sáré fóòrùn iṣẹ́ arọ́kọ́lọ́kọ́ ń ṣe nínú oko àdánìkan ní yàbàrá jukọ ẹ̀bá ọ̀nà òwò àdámọ̀ ní kàdálẹ́yìn sọ̀kọ́ ní ìyọkọ́ lẹ́nu. God bless you. Ọ̀rọ̀ tó délẹ̀ yìí kárí ayé ni aṣọ oníṣúgà àrùn tí ń sogójì ní sọ̀ọ́dúnrún tó bá bọ́ yadé gbogbo ọlọ́ya ló kó ní papámọ́ra wọ́ọ̀lù ẹ jẹ́ kí n fa àkókò yìí sọ fún pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ẹ máa ń gbọ́ léwì channel yìí kọ́lẹ̀ ti máa gbọ́ ẹ máa lọ sí Awikonko TV ọ̀pọ̀lọpọ̀ ewì ni mo ti release síbẹ̀ and again mi ò fi ewì mi sórí Facebook mọ́ mi fi ewì sórí Facebook mọ́ mi ní fi ewì sórí Facebook mọ́ orí YouTube nìkan lẹ́tì mọ́ láǹfààní àti rí Awikonko TV nìkan lẹ́tì mọ́ láǹfààní àti rí àwọn nǹkan tẹ́ mọ̀ bá pàdé ń bí òun náà ni àwọn analysis bírò èyí àwọn live lóríṣiríṣi àwọn nǹkan tẹ́ máa bá pàdé níbí nìyẹn so ẹ̀yin tẹ́ bá ti subscribe sí Awikonko TV ẹ tètè máa ṣe bẹ́ẹ̀ lọ́gán bákan náà ni Barrister Idan níbi tí mo ti ń ṣe Councillor Arena àwọn ètò tá a ti ń sọ̀rọ̀ tá a ti ń discuss nípa ìgbésí ayé àwọn èèyàn tá a ti ń kẹ́kọ̀ọ́ ńbẹ à ń dára wa lẹ́kọ̀ọ́ ńbẹ à ń fún wọn nímọ̀ràn à ń fún wọn lọ́rọ̀ ìyànjú ńbẹ bóyá ẹ̀yin náà láwọn nǹkan tẹ́ fẹ́ ká discuss tàbí owó yín ẹ fẹ́ ká jọ ṣètò kẹ́ wá láti wá narrate àwọn nǹkan tó bá ṣẹlẹ̀ sí ẹ láǹfààní láti wá sí Councillor Arena. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn àyọkà tẹ́ fẹ́ràn ẹwà èdè Yorùbá tó dáa ẹ pàdé mi ní ẹwà èdè Yorùbá TV lórí YouTube ẹwà èdè Yorùbá TV lórí YouTube. Bákan náà gbogbo ẹ̀yin ọmọlẹ́yìn Jésù Kristi tẹ́ fẹ́ máa gbádùn Bíbélì ní èdè Yorùbá tó yanrantí ìmọ̀ta bá ń ka Bíbélì nínú church ẹ bá gbọ́ Yorùbá dáadáa ni mo ń sáré dìde kí ni yẹ kọ́ mà nínú Kérúbù àti Séráfù ẹ bá mi lọ sínú ìwé Genesis orí 5 oríṣi àyàn bíi 3 ó ti dìde yóò sì ṣe wọ́n mọ̀ bá a ṣe máa ń kà ń gbà náà tẹ́ bá fẹ́ gbádùn ẹ̀ bẹ́ẹ̀ ẹ lọ wo lórí YouTube ẹ wo Yorùbá Audio Bible pẹ̀lú àkàndá ọ̀rọ̀ Awikonko Yorùbá Audio Bible pẹ̀lú àkàndá ọ̀rọ̀ Awikonko lágbára Ọlọ́run kọ́ lọ́mọ sọ kúkú ló ń sọ̀rọ̀ màá láǹfààní láti ka Bible láti Genesis orí 1 ẹsẹ̀ 1 dé Revelation ẹsẹ̀ tó gbẹ̀yìn rẹ̀ lágbára Ọlọ́run wẹ́rẹ́dìwẹ̀rẹ̀ náà ni ẹ bá ń bẹ̀ ẹ máa bá mi kà á bẹ́ẹ̀ bá ti ń kà á ẹ máa share ẹ̀ pẹ̀lú àwọn èèyàn ká lè máa ṣàṣàrò lórí ẹ̀ ká lè mọ àwọn nǹkan tó wà nínú Bíbélì dojúdojú lórí eléyìí tí mò ń sọ bọ̀ ẹ má bínú o ìdí tó jẹ́ kí n pín gbogbo àwọn iṣẹ́ ìṣe ọ̀hún sọ́tọ̀ọ̀tọ̀ tó jẹ́ kí n máa ṣe different things lórí àwọn channels yẹn everything is not about money because lọ́kàn ẹlòmíì àdàbẹ̀ ni pé torí monetization ni torí kò lè gbowó ni no fáǹfààní ẹ̀yin èèyàn gangan ni at least ẹni tó fẹ́ gbọ́ àyọkà tó fẹ́ gbádùn àwọn ìwé aládùn yóò mọ̀ wípé ẹwà èdè Yorùbá ló máa lọ níbi tó jẹ́ pé àyọkà nìkan ló tò síbẹ̀ bó bá jẹ́ pé orí kìíní lọ́kà ń bẹ ibẹ̀ náà ni ó ti borí kejì pàdé orí kẹta orí kẹrin orí karùn-ún ṣùgbọ́n tí mo bá ń ṣe lálàfi bọ̀ ẹnìyàn ò ní lè rí chapter yẹn pé níbì kan náà yóò ẹsẹ̀ mọ́ search fún ni mi fẹ́ kẹ́ dààmú mi fẹ́ kẹ́ ṣe wàhálà ẹni tí bá ń fẹ́ Bíbélì yóò mọ̀ ibi tí yóò wà lọ ẹni tí ń fàyọkà yóò mọ̀ ibi tí yóò wà lọ ẹni fẹ́ bá mi pàdé lórí Councillor Arena yóò mọ̀ ibi tí yóò ti bá mi pàdé ẹni tó fẹ́ gbọ́ ewì nìkan yóò mọ̀ ibi tí yóò lọ ẹni fẹ́ wò mí báyìí tó fẹ́ gbọ́ analysis báyìí yóò mọ̀ ibi tí yóò tẹ̀rí mi because tẹ́ bá wo ewì ẹ lè rí èmi gangan lẹ́yìn picture mi tẹ́ máa rí ṣùgbọ́n bí ilẹ̀ ti máa rí mi live and direct ẹ rí i pé mo mọ̀ pín sóríṣiríṣi ọ̀nà kò sí fún méjì fún ìgbádùn yín ni amúdẹ̀wáwo náà pé kò cost yín ní anything tó bá yẹ pé lóòótọ́ lẹ rí Ọlọ́run mọ́ mi lẹ wo Ọlọ́run mọ́ mi lẹ fẹ́ Ọlọ́run mọ́ mi kọ́nà ní nǹkan kan bá ní channel 10 ṣe bí ìka lásán láti click lórí subscribe button kẹ́dẹ̀ click lórí notification bell náà ni kò sí nǹkan méjì ju pé mo fún yín notification ìgbàkigbà tí n bá fi fídíò síbẹ̀ lọ so àánú Olódùmarè ní iṣẹ́ ìṣe tí náà ní bàjẹ́ ẹ rí i pé gbogbo àwọn nǹkan tá à ń sọ náà à sọ nítorí ara wa nìkan torí gbogbo wa ni because n tó bá dé báyìí ò dé bá mi bára bá tù yín tára dẹ̀ yín yóò dè mí náà ìrọ̀rùn gíní ìrọ̀rùn ẹyẹ lórí eléyìí tí mò ń sọ ọ̀pọ̀ àwọn òbí tí wọ́n sọ̀rọ̀ máa nǹkan tiẹ̀ sọ wípé in fact blood pressure ó ti ga sókè sí nígbà tí epo ti wọ́n yìí tí làyà ń já lemọ́lemọ́ pé àwọn ọmọ fẹ́ wọlé báwo ló ń ṣe fẹ́ máa cope ara àwọn tó sọ pé àwọn tiẹ̀ ti múra lẹ̀ pé àwọn ọmọ fẹ́ wọlé tẹ́lẹ̀ kí ọ̀rọ̀ òpó tó wọ́n
kó tó tún dé bá wọn ní n tí ń bẹ́ńlẹ̀ kò kájú n tí àwọn máa náwó sí táwọn fowó ṣe, that is owó táwọn ti yà sọ́tọ̀, owó táwọn ti ń tọ́jú pamọ́, owó táwọn ti febi panú nítorí ẹ̀ wípé àwọn ọmọ mi ò gbọ́dọ̀ wọlé ilé ẹ̀kọ́ kí n máa fọ́ rárá, wọ́n ràwé, wọ́n sanwó léèwé, wọ́n ṣe lé, wọ́n ṣe tàn, kí lá máa sọ sọmọdé lẹ́sọ̀ fún pé kọ́ mọ̀ jẹun kọ́ mọ̀ lọ léèwé. ayé ìgbà tiwa kọ́ láyé tiwọn nìsín, ayé ìgbà tiwa àlekọ́kọ́ lọ skul ká padà wá jẹun ní break tí lè wọ̀ bá jìnnà sílé, wọ́n ti bá wa tẹ̀ bálẹ̀ tàbí kán bá wa rò mọ̀ lálẹ̀ nígbà tá a bá rówó ta fẹ́ mú lọ. ṣùgbọ́n nìsín kò rí bẹ́ẹ̀ mọ́, àwọn ọmọ wa wọ́n jẹun lọ kán tó kò ń lé, wọ́n tún mú ìpápánu sínú báàgì, wọ́n mú nǹkan mímu síbẹ̀ kán má bàa wojú nígbà tán bá délé ìwé because ànífẹ́ kọ́ ọmọ wa tọrọ nǹkan jẹ lọ́wọ́ àwọn ẹgbẹ́ wọn. ṣùgbọ́n èlé tó délẹ̀ yìí bó bá jẹ́ pé kí wọ́n jẹun yó láti lé ni a bá máa fi lè cope níwọ̀nba, ká jẹ́ kí wọ́n jẹun lọ láti lé, tí wọ́n bá dẹ̀ wá ti ilé ìwé dé kí wọ́n wá jẹ oúnjẹ ọ̀sán. bọ́n bá jẹun lọ láti lé kò sí bọ́ mo ṣe lọ náà tẹ́ ẹ̀ ní di nǹkan sínú wọ́mà fún tí ó gbé lọ, ẹ gbọ́dọ̀ fún lómi tí ó mú lọ́hùn, ẹ gbọ́dọ̀ fọmọdé ní pàpánu. bóò la ṣe fẹ́ ṣàlàyé fún wa pé nǹkan tó dé báyìí ni pé kí wọ́n má mú pàpánu lọ, àdúrà náà la gbà, ọlọ́run láàmọ̀ bẹ̀ nínú àánú ẹ̀ kó síjú wò wá, kọ́lọ́n wá kó sọ́kàn àwọn tí wọ́n láwọn ń ṣèjọba lé wa lórí yìí. expenses wọn ti pọ̀ jù, owó tán ná lórí ìjọba ti pọ̀ jù, àwọn ọ̀dẹ̀ ráǹfààní ẹ̀ àárín pàtẹ́. so ọjọ́ wo, oṣù wo, ọdún wo láṣẹ lè dà, bó láṣẹ sọ ọlọ́run ní kó gbà wá. ọ̀rọ̀ iléèwé táwọn ọmọ wa fẹ́ wọlé náà ni mo gbé wá o, pé ọlọ́run ní yọ́ gbà wá o, bó ní ká ṣe rìn, bó láṣẹ ṣe, bó láṣẹ fẹ́ cope, ọlọ́run ti ń bá wa cope bọ̀ náà ni ó bá wa cope. ṣùgbọ́n àwọn nǹkan tó bá yẹ ká reduce, ẹ jẹ́ ká reduce ẹ̀. bó bá jẹ́ pa á mọ̀mọ́ kó ń léèwé kan bọ́ sí léèwé kan ni, bóyá léèwé tẹ́ ọmọ wà tẹ́tẹ́lẹ̀, bóyá iye kan ni wọ́n ń san, tágbára ọdẹ gbé, ẹ̀já mú kó ń bẹ̀ ká fi sí léèwé tọ́lẹ́sì jù bẹ́ẹ̀ lọ. iléèwé tọmọ wà ò túmọ̀ sí oríire tí ọmọ fẹ́ ṣe. ìwé mélòó lọmọ ń kà jáde nísìnyí, bọ́n bá kàwé jáde nísìnyí, iṣẹ́ náà kí náà ni wọ́n fẹ́ fi ṣe. níbi tó yẹ pé àwọn ọmọ tó ń jáde yunifásitì, tó ń jáde college of education, tó ń jáde polytechnic, wọ́n ẹ̀sẹ̀ lọ ń kọ́ṣẹ́ náà ni. kọ́lọ́hún ṣàánú wa, ẹ̀já manage ẹ̀. ibi tó bá yẹ pé ẹni tó bá lọ́kadà nínú wa tí ó dúró gbọ́mọ lọ sí school, ibi tó bá yẹ ká fọmọ lọ, ibi tó bá yẹ ká fi léèyàn, ẹ̀já mọ̀ ọlọ́run kọ̀ wá bá ṣe ṣe. àánú Olódùmarè ò ní fi wá sílẹ̀. má gbàgbé láti like follow page mi lórí Facebook, Awikonko TV, Awikonko live, Awikonko TV, Awikonko live. ẹ subscribe sí YouTube channel mi, Àkàndọ̀rọ̀ Awikonko TV, Àkàndọ̀rọ̀ Awikonko TV, Awikonko TV, Awikonko TV, ẹwà èdè Yorùbá TV, ẹwà èdè Yorùbá TV. Barrister idán, ẹ fẹ́ wò mí nínú aṣọ barrister, the only senior advocate of my room. Barrister kan ṣoṣo tí wọ́n call síbà tó kọlẹ̀ síbà, very very interesting program. Councilor Arena, ṣùgbọ́n YouTube yẹn Barrister idán ni, Barrister idán ni, Barrister idán ni. God bless you. àánú Olódùmarè ní fi sílẹ̀. ẹ subscribe sí gbogbo channel mi tí mo ti dárúkọ fún yín, ẹwà èdè Yorùbá fẹ̀yìn tẹ́fẹ́ àyọkà tó dùn, Awikonko TV fún ewì nìkan sọ náà lè máa bá pàdé ńbẹ. ẹ bá débẹ̀ ní sẹ́ẹ̀ máa róríṣiríṣi àwọn ewì mi níbẹ̀, mo mọ̀ pé ẹ máa gbádùn wọn dáadáa. then bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́fẹ́ kájọ sọ, ẹ já sọ lórí WhatsApp nìkan, +234 904 851 9362 +234 904 851 9362. èdè àti àṣà Yorùbá ò ní wọ mi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. àjò àṣe o.